ló ń gbé yànga o. Ọbẹ̀ ni tó fọ́ ni o. Ìrònú ló jìnnà sí. Kò yẹ kẹ́nìkan ó ṣubú kí wọ́n ó lè gòkè. Ọlọ́run ọba ló ń gbé yànga. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, eyín funfun lẹ̀ṣọ́ ẹ̀rín, ẹni tí ò bá ti níwà yóò sọnù. Ọlọ́run ọba ló sọyàn dẹni gíga. Tó fọ́ ni o, ìrònú ló jìnnà sí. Kò yẹ kẹ́nìkan ó ṣubú kí wọ́n ó lè gòkè. Ọlọ́run ọba ló ń gbé yànga. Ẹni ó farúgbó ara kọlù gángan ni ó lùkú. Ọmọdékùnrin kan ló kọjá ààyè rẹ̀, ọ̀rá sòsò máa ń lò ńlọba kọ lẹ́tà gbé àtìkéré ọ̀kẹ̀hẹ̀ǹkẹ̀hẹ̀ òde ni ó ti kẹ̀hẹ́ wálé. Ọmọ tí ọ̀gbẹ̀ kọ́ láti lé òbí ẹ̀ òde wọn ti kọ́rù wọn. Ojú òní pọ́n kọjá kókókó, ọrùn kan òní wọ̀ta yọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ọmọdé bá sojú mísínmísín bí ẹni pọ́ fẹ́ sunkún, tágbàlagbà sì pé ìpéjú wòrùyẹ̀ bí ẹni tó fẹ́ gbé èèyàn mi. Bọ́ bá jẹ̀bi ká dá a lẹ́bi, arákùnrin ọ̀hún ti bú alára, ó ti fọ̀n pọ̀ rí ajérò, àló ti wí rí pé kọ́ wá ràngán àgá ó mórí wá. A tún máa sọ tí yóò sì máa fi ọwọ́ rẹ̀ gbáyà pé gbogbo ohun tó ń bá wí o kí ẹnikẹ́ni ọmọ fi bí òun. Ńlọba gbéná wojú Basọ̀run, lògòdò ẹ̀sìn bá ta lé ní góńgórí mú. Ó ní adàgbàjẹ́ra ó fún ni mí pé bí mo ṣe gbọ́n tó bẹ́ẹ̀ mọ gọ̀ tó. Ó ní òpònú àgbàlagbà ni mí, àló tún pè mí ń wèrè. Ayin ẹnu ọlọ́fà láti gbọ́mọ tá ní tó sọ sí mi rèé o. Bàbá oníkòkó àbí kílẹ̀ yín jẹ́ ti ẹ kàn dàgbà ní ẹ ní ọpọlọ, kò sí ọpọlọ kankan lórí yín, ẹ ní ọpọlọ kankan. Ẹ ní ọpọlọ kankan, ẹ torí owó Facebook monetization ẹ ń sọ kàtàkàtà káàkiri, ẹ máa sọ kàtàkàtà lórí ẹni tí ó sẹ̀yìn. Ṣé mi àti yín mọra rí ni? Mo mọ̀ yín rí àbẹ́ mọ̀ mí rí níbi kan, ẹ̀yin náà sì bímọ tẹ́ni lọ́kàn pé ẹ fẹ́ jèrè ẹ̀ àbí ẹ ti ya wèrè, irun mú yín bí kankan fọwọ́. Ẹ kó ṣì dànù. Ìyẹn ni mo ń tírìtì lọ́wọ́ lọ́ba tó pè mí ń wèrè. Wèrè pè mọ́ so mọ́ èyí tó so lẹ́sìn bàbá ẹnìkan ọ̀ka. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́, Àjàó àrò irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn, iná abara wúta òjò pálámì ọkà yọ làálà. Ẹnu ń yún mi Àkàndá mo fẹ́ sọ̀rọ̀, mélòó lọ̀kánjú àhómọ lọ́sùn. Èèyàn rere pọ̀ ń bàdàn níbi tí wọ́n ti rí ẹranko pàpà ńlá gígbọ̀nà báńgí. Àkókò ògbésàn sẹ́rà dàràdà ní òye èèyàn. Ọlọ́gbọ́n ayé onímọ̀ ìjìnlẹ̀ tó ju tẹgbẹ́ ẹnìkan ṣoṣo tọ́gbọ́ Yorùbá jèdè Yorùbá lọ. Ìbá jẹ́ pé kéèyàn gbọ́ Yorùbá nìkan wọ́n fi ga. Gbogbo Ìbàdàn gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọba ti dókè. Iṣẹ́ àṣekára ìwà pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀bùn ní sọ ní déèyàn. Ìyàwó tí ń relé ọkọ tọ́ mẹ́wàá lọ́wọ́ tí ò mú wà dání kò ní lè gbélé ọkọ. Alákọ̀ọ́rí fẹ́ torí mú gígùn, eré bẹ́ni tí ń bẹ lókè yá ṣe wálẹ̀ lòún ń sá. Gbogbo ọ̀rọ̀ ní fọwọ́ sọ̀yá lé lórí. A ní mo sọ bí ọmọ tẹnu rẹ̀ gbọ̀rọ̀ tó sì mọ̀rọ̀ sọ. Àgbọ́yé kọ́bọ̀ kò ní. Ó ń ràn mọ̀ pé bíṣu ẹni bá ta àádọ́wọ́ gbòjẹ́ ni. Pé bí kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ ìyẹn ìdorí ìmọ̀dò. Bàbá wá ṣe ìsìwájú orí ìmọ̀dò ṣe la yẹra fáwùjọ kú mọ́. Ó ń ràn mọ̀ wípé ẹni ọmọ yìí ọmọ tọ̀hún pé ògún ọ̀rọ̀ ke àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà àti pé kò sẹ́ni ó dàgbàrí kọjá àṣìṣe ọ̀yanu pọn gàlà. Ó ní mọ̀ sí ìwọ́ gbọ́ Yorùbá, ohun tó sì wá gbọ́ Yorùbá jù láàrin gbogbo wa kọmọ yàtọ̀ nínú ọ̀run àti ọ̀run. Òpònú ọmọ aláìgbẹ̀kọ́ tí fọ̀sán tọ̀ lé, aláìnírònú tí bu ajá lọ́wọ́, oníṣẹ́ ìjì òkú ti fẹsẹ̀ rògbòrò lálùpọ̀n. A gbọ́ pé ilé rẹ̀ ló ti jáde ṣùgbọ́n wọ́n bí kò tún rárá bí. Wọ́n kọ aláìgbẹ̀kọ́ ọmọ lọ́ọ̀yà, èkùrọ́ òṣoge kọ̀wẹ́gbẹ́ rẹ̀ lórí sá. Ohun yìí rẹ̀ ní bájà, àwọn tó jù ú lọ lẹ́nu sẹ́ni fi tayín. A sì ní ká tún fún un lọ́rọ̀ ìmọ̀ràn. Èébú ní bú èpè ní sẹ́ fún wa. Mo bá ní ajá tí ó sọnù kì í gbọ́ fèrè, ẹni èsùn ṣe ò ní tètè mọ̀. Àkísà tó bá ti dágbére àkìtàn, ìgbà abẹ́rẹ́ ò lè dá a dúró. Ó mú orí yọmí orí efete. Mọ́sọ̀yìnbó ti ń lọ nílọ tiẹ̀ jẹ́jẹ́ kọ̀jọ́ gbádùn. Ọmọ àdábánijà
Kọ́lá Olóòtú tiwa ó tó mú wọn bú mo bá ní gbẹjọ bá ń ròde ìjà kọ́mọdóde ìjà lọ tèmi pé bí bá ń ṣe gègé ọ̀tẹ̀ kó mu ta sẹ́yìn kúrò ẹ̀pọ̀n tẹ̀pọ̀n lóòótọ́ awọ rẹ̀ a máa yí jura wọn lọ ni ńlọ́ba tún mẹ́mi Àkàndá bú ọ̀rẹ́ wa ò lẹ́sẹ̀ méjì tí yóò fi gòkè ọ̀la ìwà ń wá ẹni tí yóò fara tì mọ́ gígùn èrò tiẹ̀ ní pé bóun ọ̀bá ti àgbàmọ́lẹ̀ kò ní gòkè kẹ́ni tí ń bẹ lókè ọjà bọ́ ń lo lórí èrò tiẹ̀ kò wá mọ̀ wípé Ọlọ́run ọba nìkan ní gbé ní ga Oríyọmí ọ̀tẹ̀ aṣíwájú mọ́lẹ̀ tó ìdókè Adégbóyèga ìyẹ̀rú ọ̀kẹ́ àwa gbọ́njú bá wọn lẹ́nu èdè pípé ni orí fi hàn bíntín kò sì pé Kọ́lá Gbóyèga làwa ò lọlẹ̀ Kọ́lá Olóòtú ọ̀tẹ̀ èèyàn kankan mọ́lẹ̀ tó ìdókè Kọ́ládé Àlàbí Dr. Akínkúnmi Àlàbí wọn ọ̀tẹ̀ èèyàn kankan mọ́lẹ̀ kí wọ́n tó dépò gíga àwa tí ń bọ̀ lẹ́yìn wọn àwa nígbàgbọ́ nínú iṣẹ́ àṣekára wọn mọ bí wọ́n ti rí ẹranko abilala lẹ́nu tó gògògùn tó fẹ́ kàrún lóòjọ́ ó ti ṣe ti Táyé ó mú jẹ ó ṣe ti Kẹ́hìndé ó lọ bẹ́ẹ̀ ńlọ bá gbé ọ̀rọ̀ òkìtì gbáwájú ilé ọ̀bọ ó gbé sàrà kọjá mọ́ṣáláṣí ó gbé ìpèsè kọjá ṣọ́ọ̀ṣì ó gbẹ́bọ rẹ̀ kọjá oríta Àkàndá ọ̀rọ̀ Awíkonko ló fẹ́ fi tayín Àjàó Àró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ kọ́mọ pé gbogbo ara ajá nílé gbarú ẹ̀ kéegun ọ̀wọ́lé kájọ́ mọ́ gbo ọ̀rẹ́ wa fọ́nì tí ò ti ń kà ọlọ́pọlọ lẹ́yìn bíi tẹja borí ẹni tí lè ń jóná ta kíbò sí ẹ̀ pé kọ́ jáde a fẹ́ràn rẹ̀ ni bàbá fẹ́ràn rẹ̀ bọ́ bá jóná kú mọ́lẹ̀ kò sí tá a fi rú ẹ̀ bọ you can become something without bringing anyone down yàgò lọ́nà kí n kọjá tàbí yàgò lọ́nà kí wọ́n rí mi ìràwọ̀ tí ì dé ni bí ìràwọ̀ bá dé ojú gbogbo ní rògo òṣùpá òótọ́ inú ẹ̀mí ìrẹ̀lẹ̀ iṣẹ́ àṣekára ní gbé ní débi gíga èdè náà pé màrìwò tí ń fìgbágó ṣẹlẹ́yà ó ń bọ̀ wá dàgbélẹ̀ he àkísà ti lògbàrí arúgbó ṣogerí àwọn tá a rí gẹ́gẹ́ bí aṣíwájú lónìí wọn ò báyé jẹ́ ni anointed presenter pastor Ṣeun Awódélé Sàmáwò rẹ́kọ̀dù mo ṣe lọ́dún 2004 ńlá fi mọ́ra ìrànlọ́wọ́ ìpolówó kásẹ̀tì ọ̀hún lèmi ń bá ká bọ̀dá Ṣeun Awódélé ọ̀mẹ́yẹ tó sun mí n ò sì lówó wọn lọ́wọ́ hot program ní program bọ̀dá Ṣeun Awódélé èèlò ni mo re láyé kásẹ̀tì láì tí ì sí CD tí CD ò tí ì dáyé èmi ọ̀dà bọ̀dá Ṣeun mọ̀ ẹnìkan tó rí ẹ̀bùn mi àti làkàkà mi ẹ̀dá Ṣẹ́gun Àìná baba Máyọ̀wá ní ń jẹ́ kọ́lọ́hún ọba mi dáàbò bò wọ́n bí wọ́n bá wà kí gbogbo nǹkan ìní wọn má bàjẹ́ lójú ayé wọn ló líǹkì mi má ọ̀gá Wálé Ìdòwú tó wà ní marketing ní OSBC lóṣogbo lọ́dún náà ọ̀gá Wálé Ìdòwú lọ́ba ń bá bọ̀dá Ṣeun sọ̀rọ̀ wọn ò béèrè ṣíṣì lọ́wọ́ mi o bí wọ́n tiẹ̀ fẹ́ gbowó kò sí ó kù ìṣẹ́jú márùn-ún kí bọ̀dá Ṣeun wọ́n sign out wọ́n gbé mi wọlé ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin ọjọ́ náà ó tu ọkàn mi lára mo rìsíìfù kọ́ọ̀ tí mo fi dé Èkó ni hello voice yín jọ ti Gbénga Adébóyè jù ṣe bá Gbénga Adébóyè tán ni ṣe ti kọ́ṣẹ́ lẹ́yìn Gbénga Adébóyè rí ni àbẹ́ ti tẹ̀lé wọn rí àbọ̀mọ Gbénga Adébóyè níyìn ni bí n bá rí bọ̀dá Ṣeun lónìí máa dọ̀bálẹ̀ gbalaja bó tiẹ̀ jẹ́ pé kí n tó délẹ̀ yóò ti gbé mi torí pé ajá kì í gbàgbé olórí ẹ̀kọ́ ni àgùntàn kì í gbàgbé léèrí bọ̀rọ̀ àwa wí tán wọn ló ń lọ́gbọ́ Yorùbá jù nílùú wọn bọ́ ọ bá gbọ́ Yorùbá tó fi wọ́n ọmọlúàbí kun you go nowhere bóyá ìwọ ò sì mọ̀ ní ká wí fún ọ pé ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn eyín funfun lẹ̀ṣọ́ ẹ̀rín ìwà lọ́ba àwúre sọ fẹ́ jẹ́ òwò sùkùsùkù dá wáíwáí ni ó ṣe kọ́ṣẹ́ àwa tá a mú ní wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì kọ́rọ̀ rí ó tó yọrí sí kìtìkìtì wẹ́lo èmi àti rẹ kì í ṣe irọ́ gẹ́gẹ́ ìṣẹ́gbẹ́ gògóńgò kéèké kọ́ ni bàbá fi jọ máa lọ bó ti wù kọ́mọdé ọmọ jí lábúlé tó oko lọ́mọ abákùkù dé owó tó rí Yọmí Amsat fún ọ so ti sun sí i ń bọ́ jẹ́ pé ìkórè ló ń wá ọ̀fẹ́ sọ̀gbìn kó tó kórè ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ilé kíkọ́ látòkè kọ́ parí ẹ̀ sísàlẹ̀ òkè gan ló wù ọ́ láti mú gígùn paramọ́lẹ̀ tèmi kọ̀rọ̀ wọ̀ sí o bọ́ ọ bá fi wọ̀ sí lọ́mí ń ó gbé ọ jẹ ọmọ bọ̀tí ni mọ́sòyìnbó Gàmbàrí pa Fúlàní ni wà torí Yọmí Amsat Ìbàdàn lẹ́yìn méjèèjì Ìbàdàn yín lè fawó dámọ̀ jiyàn bàbá wa ní Kọ́lá Olóòtú kò jẹ́ bínú jù ṣùgbọ́n wọ́n ní ọ̀sìnwé kan ṣoṣo láàrin ẹgbẹ́ pèdèpèdè Àkàndá ọ̀rọ̀ Awíkonko ni orúkọ tèmi Àjàó Àró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ òòṣà tí Ṣàngó mi ò lè nà
àrékọ́ ló lè sá ọmọ ọ̀nà tán fi ń sìpẹ̀ fólúkòso ni ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu òkúnú alárìífín ọmọ ó yí orúkọ mi padà sí baba oníkòkó kó tó fèpè lé ta lọ́wọ́ àfi ọlọ́kàn balẹ̀ pẹ́sẹ̀ ò ní ké ayé nírọ́ máa wo ni ọ̀run ògbèkí awo ni èésú níwà awo làwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dífáfá sílẹ̀ tí sọba àlọ́ àbọ̀ wá bá níjọ́ tí wọ́n lọ lóòdì kejì rèé sáwo ọkọ̀ roko ọkọ̀ darí wálé ni àdároko àdádẹ́yìn bọ̀ orí àti ibi níbo lẹ ń lọ àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn wọ́n làwọn ò ní sáláì mọ́ dẹ̀yìn nígbà tí àwọn dẹ̀yìn nìkan làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà díẹ̀ san ni o torí èèyàn ò ní lọ́gi kọ́ mọ́ padà wá wù bóyá wọ́n ti ṣépè fún ọ kókó ń tiẹ̀ ń wájú fọ́mọ́ jẹ́mi ló ń tiẹ̀ tí wọ́n sọ pé ọkàn n ó fi yí ọ pé yín mú jabẹ lọ tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àró irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn mo lè gbégún lójú mo lè tó sàláyà níbi tí kànnàkànnà mi bá pàjà ń já sí ẹranko tó bá gbabẹ̀ yọ gbàrún ẹ̀tẹ̀ ẹ̀kú fọ́ọ̀gù mi dúró tìkanra ṣùgbọ́n n ó kìdá ọ̀rọ̀ mi bá kọ̀nà bí fọ́ọ̀nì tí ò tí kì í bá lórí láyà tó fún mi lésì àjọ náà tán bí owó ni olórí burúkú ni mò ń wá owó monetization òpònú ayírádà after more than 22 years of broadcasting and media mo ebi wọlé kó asín tó kó sínú agbo eku tí gbogbo eku bẹ̀rẹ̀ sí ní jómú fófó ọkàn rẹ ò ní balẹ̀ ìsìnkú ẹ̀ ànísinmi ṣé bí gbogbo ayé bá tiẹ̀ wá yọwọ́ alágbàfọ̀ a máa ṣe bí ìta tọ́lé ìrẹsì ń pàkúta kò tọ́ sí atọrọjẹ lẹ́nu ọyẹ ni gbogbo kó pèsè òjìná bí ìta tọ́lé kọ̀ ẹni ń bọ́ ni ọtí kì í bá já àwọn tó fẹ́ fi wọ́n boost ògo rẹ̀ ń kí lọ fẹ́ fi wọ́n ṣe bí kì í bá ṣe monetization and if you don't know àwa broadcaster pẹ̀lú artists in general ni wọ́n dá YouTube kalẹ̀ fún àwa lásùn tó ìdí tajà tẹran torí bí ọba jẹ́ torí Yomi Amsat kò sẹ́ni ó dá ọmọ ńjọ́ tálákàn rẹ ti ń fọpo ìgò mélòó ló ti rọrí ńjọ́ tó ti ń dábí ẹdun rọ̀ bí òwe lórí TikTok àmọ̀kòló rẹ̀ àwa sì ti kò lẹ́ni tó ọmọ béèrè lọ́wọ́ rẹ̀ pé ogún tarí ọgbọ̀n kórì kí lẹ fi dà kọ́ríkọ́dà we are all already in our future ìwọ ni kó o kún fún ìbẹ́ lọ́hùn kó o rẹ́rù rẹ gbẹ́dọ́kè yàrá rẹ wò lè mí ń wí kó o tó yọwọ́ èébú and ìwọ̀nba ẹrù èpè tó o bá lè rù tọrùn òfin ní wọ̀ ọ́ nìkan ṣẹ́ o agídí kọ́ abẹ́ ewé ni tàgbà fi ń jẹ̀kọ́ wà agbọ́pọ̀ ọgbọ́ Yorùbá ju bàbá mi Adébáyọ̀ Fálétí lọ èdè Yorùbá yùn lẹ́nu rẹ̀ bíi ti bàbá wa Láréwájú Adépọ̀jù ọlásọ àgbà nìyẹn kẹ́ kò wá kàkísà àgbà bó o sì lákìsà bí àgbà so ní jẹnẹjẹnẹ bàbá sọ funny thinker ìlú kan ò ní jìnnà kọ́ mọ́ bá òmí níwájú I rest my case ẹ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ eléyìí lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjùwà ṣe o.